Ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ PDP ti fọwọ́ sí Sam Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ wọn. Adelé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè yìí, Umar Damagum, ti kéde pé àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ ìyẹn National Executive Council ti fọwọ́ sí Sẹ́nitọ̀ Samuel Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ wọn. Nílùú Àbújá ni Damagum ti kéde ọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́ Monday tó kọjá. Ó ní àfojúsùn kan ṣoṣo tí pàdé náà ní ni láti jábọ̀ ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àjọ INEC nípa ipò akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ PDP. Ó sọ síwájú pé àwọn ti fẹnukò báyìí pé Anyanwu ni yóò máa tẹ̀síwájú láti jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ àwọn. Ó ní ọjọ́ 23 oṣù keje ni ìpàdé mìíràn yóò tún wáyé níbi tí wọn yóò ti fẹnukò lórí ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà. Damagum sọ síwájú pé òun àti Anyanwu yóò kọ lẹ́tà ránṣẹ́ sí àjọ elétò ìdìbò INEC láti fi ìpàdé àwọn alákòóso ẹgbẹ́ tí yóò wáyé lóṣù yìí tó wọn létí. Ó ní àbájáde ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́ Monday náà dójú ti àwọn lọ́tẹ̀ tí wọ́n rò pé wàhálà yóò ṣẹlẹ̀ níbẹ̀. Wọ́n sì ti gbàgbé pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni wọ́n mọ ọ̀nà tí wọ́n fi máa yanjú ìkùnsínú wọn láàrin ara wọn.